Ìwọ obìnrin tó bá ti mọ̀ pé o lè dá ọmọ tọ́, má kó ọmọ kúrò lábẹ́ bàbá wọn. Ṣó ti gbọ́? Kẹ́ tó wá ya mí jẹ, èmi ò sọ fún yín pé ìwọ tó bá ní wọ́n fẹ́ nà ọ́ pa kó jókòó síbi tán ti fẹ́ nà ọ́ pa o. Tó bá fẹ́ kúrò kó kúrò, bẹ́ẹ̀ jẹ́ kí ọmọ kó ní relationship pẹ̀lú bàbá rẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin single mother mi ní ìtìjú, entitlement feeling, ìgbéraga, rádaràda tẹ́ ṣe, tẹ́ fi kúrò níbi tẹ́ wà. Ẹlòmíà ní torí wọ́n fẹ́ yàwó, ẹlòmíà ní torí kinní kan, àwọn flimsy excuses tẹ́ fi kúrò ńbẹ̀ kò sẹ́ ẹ bá fẹ́ kọ́kọ́ kó kọ́kọ́ wọn ọ̀bẹ̀yàn mọ́ kọ́kọ́ mọ́ láyé òde òní. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ní ìtìjú. Ibi tí ò yẹ kẹ́ ti lọ bara jẹ́ ẹ lọ bara jẹ́ ńbẹ̀. Ibi tí ò ti yẹ kẹ́ lọ tọrọ owó ẹ lọ tọrọ owó ńbẹ̀. Ẹ máa fọ́ọ̀mù champion. O ò lè dọ́mọ tọ́jú má tanra ẹ jẹ. Kò sí sálárì tó lè mọ gbà ní Nigeria as of today. O ò lè dá ọmọ tírèènì o. Kò tètè gbọ́ báyìí. Níwọ̀ tó níṣẹ́ gidi lọ́wọ́. Kì í ṣe wípé bóyá iṣẹ́ kan ló ń ṣe tó ń rẹ́gúlà tó wọ́n wọlé. Ẹ wà ní age of 26 ẹ ti bímọ mẹ́jọ. Ẹ wá kọ́ ọmọ kúrò lábẹ́ bàbá. Ẹ máa betray gbogbo àwọn tán fẹ́ràn yín. Ẹ lọ máa gbẹ̀yìn lọ mọ́ gbà tí ò yẹ kẹ́ ẹ gbà. Ẹ lọ máa gbẹ̀yìn betray gbogbo èèyàn. Ẹ mọ gbowó kiri. Ẹ mọ gbowó áńgà. Ẹ mọ kópọ̀ mọ́ tango. Ẹ mọ fàtìlẹ̀ mọ́ pátápẹ́. Mọ kómi eku dà sílé ẹran. Kómi ẹran dà sílé eku. Ẹ bara jẹ́ ẹ bojú jẹ́ ní gbogbo ibi tí ò yẹ kójú yín ti bàjẹ́. Ẹ lọ máa tọrọ owó. Ṣé ẹ rò pé àwọn ọkùnrin tẹ́ ń tọrọ owó lọ́wọ́ wọn ìṣe rò pọ́n fojú re wò yín ni? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin single mother kì í more kì í mojú kì í mọ́ra. Kò sẹ́ni tẹ́ lè tẹ̀ lójúmọ́lẹ̀ torí tọ́rọ́kọ́bọ̀ tẹ́ máa ná tán. Torí owó tẹ́ máa ná tán tẹ́ fẹ́ gbà. Ẹ máa fọ́ọ̀mù champion káàkiri lẹ́lẹ̀. Wọ́n á máa sọ fún yín pé what a man can do, a woman can do better. Ẹ mọ bọ́kùnrin figagbága. Èyí tó fún yín ò ní tó yín kò ní tẹ́ yín lọ́rùn. Àìnítẹ̀lọ́rùn náà ló fà á tẹ́ fi ń lùsì nǹkan ńlá àwọn nǹkan rere fi ń bọ́ sọnù lọ́wọ́ yín. Ntẹ́ ẹ̀ lè rí gbà tẹ́ ẹ̀ rí gbà ń lè bá yín tán wá tẹ́ yín sáfẹ́fẹ́ rere nílé ọkọ. Ẹ ti wá feel entitled. Ọkọ bá ti ṣe dáadáa fún yín tó bá ti ṣe fẹ́ bí ẹ̀ ogun ti dé tó bá ti ṣe fẹ́ lòmí wàhálà dé. Ẹ máa feel entitled káàkiri ẹ rò pé ẹ wà entitled sáyé ọkùnrin. Ẹ wá fayọ̀ fọ ẹ fàṣejù kun ẹ wá kúrò ńbẹ̀ tán. Ẹ wá lọ mọ gbowó lára àgbà ẹ joyè àgbà lọ́wọ́ mẹ́rin balẹ̀ jòǹtó. Ẹ mọ gbowó káàkiri àwọn tí ò yẹ kẹ́ ẹ gbowó. Ẹ mọ̀ pé x yín ẹ mọ̀ tọrọ owó wọn á máa dó yín wọn á tún máa dó ọmọ yín. Tó o bá ti mọ̀ pé ò lè dọ́ ọmọ tọ́jú iṣẹ́ ọwọ́ ẹ̀ òtò ẹ̀jẹ̀ má kó ọmọ kúrò lábẹ́ bàbá rẹ̀. Ṣó ti gbọ́? Jẹ́ kí ọmọ kó ní relationship pẹ̀lú bàbá. Ọ̀pọ̀lọpọ̀ yín nìyẹn gbogbo àwọn èèyàn gidi tí wọ́n ti nífẹ̀ẹ́ sí yín tó fìfẹ́ hàn yín. Láwọn tẹ́ ẹjọ́ jóbìnrin gan ẹ mọ̀ tẹ̀ wọ́n rí ẹ mọ̀ tẹ̀ wọ́n lójúmọ́lẹ̀ kiri. Torí ẹ lọ́mọ 5, 6, 7 lọ́wọ́ tẹ́ fẹ́ tọ́. Àwọn ọmọ tẹ́ ń tọ́ tó ṣe pé bàbá wọn ò kú bàbá wọn ń bẹ láàyè. Bàbá wọn ò kú bàbá wọn ń bẹ láàyè. Èyí ìtàn ẹ̀ nílé patan mọ́. Ẹ kọ́ ọmọ kúrò lábẹ́ ọkọ tán. Ẹ wá mọ̀ sunkún kiri. Ẹ lẹ́lẹ́fẹ́ kinní kan single mother of 5, single mother of 4, single mother of 3. Sẹ́ni tó bímọ fún ti kú ni. Àwọn opó gan òṣẹ̀sìn tó yín lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin single mother. Gbogbo àwọn èèyàn gidi tẹ́ ẹ jọjọ́ rẹ̀ ẹ ti bojú wọn jẹ́ ẹ ti lọ gbẹ̀yìn dó ọkọ ọlọ́kọ ẹ ti gbẹ̀yìn dó ọkọ ọ̀rẹ́ yín ẹ ti gbẹ̀yìn dó ọ̀rẹ́ ọkọ yín. Ẹ mọ̀ dókó orí burúkú òfò káàkiri ẹ̀ ní tìjú. Àwọn ọmọ tẹ́ ẹ kó kúrò lábẹ́ ọkọ tẹ́ ẹ kó kúrò lábẹ́ bàbá wọn ẹ jẹ́ kán ní relationship pẹ̀lú bàbá wọn. Wọ́n á fún yín lówó tẹ́ ẹ rí gbà tí bá yín ò rí irú ẹ̀ fún yín rí. Wọ́n á fún yín ẹ tó mọ̀ garùn wò yókù tó wà náà pọ́ọ̀sì. Àwọn adé wọn wá ní kinní kan àwọn làwọn jẹ́kọ̀ọ́ tì. Ṣé gbogbo ẹni tó forí la kú tó lọ ẹlòmíì iṣẹ́ rẹ̀ yóò gun òkè 100 story building lọkùnrin míì gùn láti ṣiṣẹ́. Gbogbo àwọn tó ń ṣiṣẹ́ painting tó ń ṣe àwọn especially àwọn artisan yẹn iṣẹ́ mi náà ń ṣe o àbí kéèyàn mọ̀ ṣiṣẹ́ mọ́tò kéèyàn mọ̀ wà lórí express 24/7. Bàbá nígbà lójó kóòtù tó fi soríire ó ní best option tó nígbà yẹn ni. Ṣó ti yẹ tó bá jẹ́ pé gbà tó fẹ́ má rí ìgbà yẹn tó lówó kan bá wọ ẹ wá tó bá lónìí fólówó yẹn gan ìyá ẹ̀ gan gbé ẹ ṣépè òun sì ní best option nínú gbogbo àwọn sútọ̀ tán wá ìgbà yẹn ni. Ẹ yé play victim ńgbẹ́ bá play victim tán tẹ́ feel entitled tán tí gbogbo rere tẹ́ ní bọ́ sọnù lọ́wọ́ yín tán ẹ wá ní tìjú mọ́. Ẹ mọ̀ wá dòdò kúdò káàkiri. Ìkànnà mẹ́jọ wá fún mi lálẹ́ àná mọ́jú àárọ̀ yìí kò sẹ́ni tí ò tí ì dó tán. Gbogbo àwọn ọ̀rẹ́ kan nífẹ̀ẹ́ ìkan tó bá gbọ́mọ tira láti pé kó mọ̀ bá tọ́jú ọmọ yẹn ó tún lọ gbẹ̀yìn dó ọkọ ẹni tó gbọ́mọ ẹ̀ tira ó ní nítorí wípé òun ní bùkátà tó ń fẹ́ gbọ́ aláìní tìjú nìyí gbogbo ọkùnrin tó bímọ fún bẹ láyé ó ti mọ 4 bàbá 3 àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà wà láyé kó ọmọ lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀. Ṣó ti gbọ́ mi kó ọmọ lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀. Gbogbo àwọn ẹni ẹlẹ́ni tẹ́ ń bìtírè káàkiri nítorí ẹ fẹ́ tọ́jú ọmọ yẹn ewé ata ìtata dì o kò sí bó kò sóko tó fẹ́ dó tó fẹ́ tó ẹ tọ́mọ. Kò tí ì sí iye oko náà kò sí bó kò ń ṣe gùn bó ṣe kí tó o ò lè dó oko tọ́mọ kò lè wọ́ọ̀kì kò tètè gbọ́n sìn kò rò lẹ́ẹ̀mejì kó tó kọ́mọ kúrò lábẹ́ ọkọ.
kó o rò lẹ́ẹ̀mejì kó tó kọ́kọ́ tó rọ́pọ̀lọpọ̀ yín tẹ́ bá ti di single mother tẹ́ dégboro tán orí yín kì í pé mọ́ ẹ mọ dó okó tí ò yẹ kẹ́ ẹ dó kiri ẹ mọ betray gbogbo àwọn tí ò yẹ kẹ́ ẹ betray torí èèyàn kan ti promise ẹ 50,000 ó ti promise ẹ 100,000 gbogbo àwọn ọkùnrin tí ò yẹ kẹ́ ẹ bá jáde ni wọ́n bá jáde ìgbà tẹ́ ń fọ́ọ̀mù champion nígbà náà tẹ́lẹ̀ ẹ lè ṣe ẹ lè dá ṣe kíníkan ẹ mọ̀ gbà náà ẹ wá dìgbà kólẹ̀ dìgbà wíyọ́ nìsín ẹlòmíì wo iye tí ìyẹ́ ẹ bá bò òní kò yé o tó bá yé ẹyin tó bí ọmọ tó pọ̀ ju nǹkan tí capacity ẹ lè gbé lọ kó o lè bọ́ sí tansin kó wá di nuisance kó o lọ mọ gbẹ̀yìn gbowó kó o lọ mọ gbẹ̀yìn betray àwọn èèyàn nítorí pé o fi ipò lọ́mọ kan tó fẹ́ tọ́jú àwọn tó bímọ fún bẹ láyé kó ọmọ lọ lé bàbá rẹ agbára ẹ ká lójú ọkọ ọmọ kúrò lábẹ́ ọkọ o lágbára ẹ ní ṣó ti gbọ́ mi lẹ́yìn ìwọ ọkùnrin náà tó ń tẹ̀lé single mother ṣoṣooṣo káàkiri ó sì máa ro ìròkúrò mẹ́ẹ̀fọ́ fún ẹ bẹ́ẹ̀ ni kò sí single mother kankan tó nífẹ̀ẹ́ ọkùnrin kankan o ọkùnrin tí ó bá wọn gbọ́ bùkátà ni wọ́n máa ń wá kiri tó bá dẹ̀ ti rí ẹ pé ṣéǹjì wà lọ́wọ́ ẹ ó máa torí bọlé olóògùn fún ẹni àwọn ọmọ tiẹ̀ tó fokú ẹ̀ bí gan ò ní rántí wọn mọ́ bàbá ayé láàgbé tó kú tíyàwó ẹ̀ lọ wú òkú ẹ̀ dànù àwọn ọmọ tí màá yẹn ti bí kíyàwó ẹ̀ tó kú ìyàwó míì tó fi òjò rí nara àwọn ọmọ yẹn o àwọn ọmọ tó ń bí fọ́kọ míì ló lọ kó wá sínú ilé o àwọn ọmọ tó bí fún ọkọ míì kó tó fẹ́ ayé láàgbé yẹn òun ló lọ kó wá tí wọ́n ń gbénu ilé máa ayé láàgbé yẹn o àwọn ọmọ tí bàbá ti bí kò jẹ́ kán rójú ráyè o báwọn single mother ṣe máa ń ṣe nìyẹn o wọ́n á torí bọ ilé olóògùn fún ẹ wọ́n á make sure wípé àwọn ọmọ ẹ tó bí yẹn ò rí náà rí wọn mọ́ ọmọ ọlọ́mọ táwọn lọ kó wá yẹn náà máa make sure pé ó tọ́jú ṣó ti gbọ́ mi so tó o bá ti mọ̀ wípé ní o ò ní capacity láti dọ́mọ tọ́jú má kó ọmọ kúrò lábẹ́ ọkọ torọ́ pọ̀lọpọ̀ yín ìgbéraga ló bá yé yín jẹ́ feeling of entitlement ẹ̀yin lẹ bá ṣe gbá ẹ̀yin lẹ bá jìyà ẹ̀yin lẹ ṣe gbá ṣàwo ṣé ìbọn tó fẹ́ tó ń jìyà ṣé wọ́n ní òjìyà ńgbà náà jọ̀ọ́sọ́ òjìyà ńgbà náà ṣó o ti rí ọmọ president tó wá fọmọ kọ́mọ́nà ṣó o ti rí ọmọ senator tó wá fọmọ kọ́mọ́nà ọmọ governor ni ó fọmọ senator ọmọ commissioner ni ó fọmọ president ọmọ minister ni ó fọmọ minister bọ́n ṣe ń fẹ́ ra wọn nu ẹni ìyà tó wá fẹ́ ń gbà yẹn ìwọ náà ń jìyà ni torí tẹ bá ti fẹ́ open Pandora's box ẹ kì í mọ̀ wọ́n ara yín mọ́ gbogbo ẹ̀yin single mother tẹ́ ń betray gbogbo èèyàn káàkiri ẹ lọ pa ìtàn yín mọ́ tàbí kẹ́ ẹ padà sílé ọkọ yín tẹ́ ti sá kúrò kó àwọn ọmọ padà lọ bá bàbá wọn o ò lè torí bùkátà òfò kan tó lóní kó mọ túlé onílé kó mọ dalé onílé rú káàkiri lẹ́lẹ̀ àwọn ọmọ tó bí ní bàbá kó àwọn ọmọ lọ sọ́dọ̀ bàbá wọn gbogbo àwọn tí wọ́n fẹ́ràn yín tí wọ́n finú tan yín tí wọ́n bá yín dòwò pọ̀ gbogbo wọn lẹ ti betray torí ẹ fẹ́ sanwó school ọmọ má jẹ́ kí n tẹ̀ ẹ́ jẹ tó bá dọ̀la tó ò bá fi bàbá wọn ọmọ yẹn hàn wọ́n á padà yọ̀ bẹ́ẹ̀ sí ẹgbẹ̀yìn ni bẹ́ẹ̀ ni ọmọ táyé bí láyé ń pọ̀n sí o ò lè kó ọmọ kúrò lábẹ́ ọkọ kó wá fi ìpè tọ́mọ bá dàgbà ìwọ nìkan ló máa mọ̀ ó máa padà mọ bàbá wọn bó o ṣépè kò lè ràn án ṣó ti gbọ́ ẹ̀yin aláìní tíjú aláìní rònú ara Gálátíà àwọn tó ń fẹ́ yín ẹ mọ́ padà fojú wọn gbolẹ̀ ni kó ọmọ padà lọ lé bàbá rẹ ìgbà tó ń fọ́ọ̀mù champion kò lè dọ́mọ tọ́jú tó ń fìgbéraga lo ìṣẹ̀mí pẹ̀lú ọkàn gbà yẹn kò sẹ́ni tó tiẹ̀ sí ó pé ọ lọ kọ́ ọmọ kúrò ń bẹ̀ ṣùgbọ́n pé kẹ́ ẹ wá mọ̀ lọ́mọ gbá àwọn èèyàn kẹ́ ẹ mọ̀ ṣe 419 kẹ́ ẹ mọ̀ sunkún orí burúkú òfò kẹ́ ẹ mọ̀ lẹ́ẹ̀ ní bùkátà single mother níyín àwọn ẹni tó bímọ fún ibo ló wà ṣẹ́ni yẹn ti kú ni ṣẹ́ni tó bímọ fún kú ẹyẹ latan fọkùnrin tí ò wúlò ọkùnrin tí ò bá ti responsible ẹ má latan fún wọn ọmọ méjì ti tó nínú ìrìn àjò ayé ẹlòmíì bímọ 8 ẹlòmíì bímọ 6 wọn á máa jalè wọn á máa gbá àwọn èèyàn káàkiri wọn á máa betray àwọn èèyàn káàkiri wọn á máa ṣe nǹkan ìtìjú wọn á máa ṣe zìnà káàkiri lẹ́lẹ̀ torí pé wọ́n fẹ́ tọ́mọ àwọn nìkan náà ń dá tọ́jú ọmọ kí lè tó fi kọ́mọ kúrò lábẹ́ bàbá rẹ̀ ọkùnrin míì gan ó fẹ́ ní relationship pẹ̀lú ọmọ ẹ̀ ò jẹ́ kán ní access sọmọ wọn ẹ mọ dókò tìjú káàkiri ẹ mọ ṣiṣẹ́ iṣẹ́ burúkú iṣẹ́ tí ò ṣe é sọ síta ńlẹ̀ máa ṣe káàkiri ẹ máa betray àwọn èèyàn ẹ máa hùwà burúkú ẹ mọ hùwà ọ̀dàlẹ̀ káàkiri torí ẹ ti fi pé ṣíṣe ó jáde ń bí tọrọ ó jáde ń bí kọ́bọ̀ ó jáde ń bí good name is better than gold and silver o tó bá ti borúkọ ara ẹ jẹ́ torí pé o fi ìpò fẹ́ dọ́mọ tọ́jú o lè dọ́mọ tọ́jú o ṣó ti gbá mi ó máa débi tó máa dé tó fi máa sú ẹ tòró ní tọ́lọ̀ ń dá obìnrin tó lè ṣe ó ní tọ́lọ̀ ń dá ọkùnrin tó lè ṣe ẹ mọ̀ bòbò jẹ́ kiri ẹ mọ̀ fẹ́ bò káàkiri àdúgbò tó rẹ̀ fi ìpẹ́ fẹ́ dọ́mọ tọ́jú irú sẹ̀mí ayé wo nìyẹn kó ọmọ padà lọ sọ́dọ̀ bàbá rẹ̀ tàbí kó wá bí bàbá yóò ṣe wà nínú láìfù àwọn ọmọ rẹ̀ gbogbo rádaràda tẹ́ ń láàdì kiri tẹ́ ń láàbò tẹ́ ń látán káàkiri torí ẹ fẹ́ tọ́mọ yẹn kò lè wọ́ọ̀kì most ẹ̀yin single mother túlé dalérú lọ́pọ̀lọpọ̀ yín ibi ẹ bá ti dé báyìí àsíndé òrùn dé ni ẹ da àárín ọ̀rẹ́ rú àárín àwọn èèyàn méjì tó ti gún ẹ dàrú all because you felt ẹni bùkátà tẹ́ ń gbọ́
bùkátà wo ló ń gbọ́? Ọmọ orúkọ bàbá ọmọ lọmọ máa padà jẹ́ later in future in life, kò lè jẹ́ orúkọ ẹ, má tan ra ẹ jẹ, má tan ra ẹ jẹ, kó ọmọ padà lọ sọ́dọ̀ bàbá rẹ. Ṣó ti gbọ́? Gbogbo rádaràda tẹ́ ń ṣe yẹn kò lè wọ́ọ̀kì. Ìgbéraga ló bá yí ọ̀pọ̀lọpọ̀ yín jẹ́ nínú ìrìn àjò ayé. Ọkọ ò lé yín, ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin lẹ léra yín lọ, ẹ̀yin lẹ léra yín lọ. Ẹ wá dé gbòòrò tó ojú yín ó wá wálẹ̀, ẹ mọ̀ kò wá ní sí boundary, kò ní síbi tẹ́ẹ̀tì ní tiẹ̀ lè, kò ní sí boundary, kò ní sí pé nǹkan kan náà lè ṣe, ẹnìkan lọ lè kọjú ẹ̀sùn alẹ́, ẹnìkan lọ, ẹni tó tún nífẹ̀ẹ́ yín tó fẹ́ yín tọmọtọmọ gan ẹ̀ tó padà fojú ẹ̀ gbolẹ̀ lọ́jọ́ iwájú. Ṣé bọ́kùnrin tí ò rí bí náwó sí ló ń gbé single mother sínú ilé náà tẹ́lẹ̀tẹ́lẹ̀? N kò jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá lé jẹ́ bọ̀nà jẹ́ ni, ọmọ tán ti bí síbòmíì wọ́n á kó wá á fi dà bí irú. A rí kọ́mẹ́ǹtì òfò kan bí màá búlọ̀kì ẹ sọnù ni. Ẹ kó ọmọ padà. Àwọn queen afo tán máa ń ṣe show fáwọn single mother, mo máa ń wò pé wàhálà àwọn people ti pọ̀ jù. Bẹ́ẹ̀ létà ń gbà tèmi náà rárí sáwọn single mother yẹn, mo wá rí pé queen afo gan ò tí ì sọ̀rọ̀ jù nínú gbogbo ọ̀rọ̀ tó ń sọ, kò tí ì sọ 1% of ìwà burúkú tọ́pọ̀lọpọ̀ ẹ̀yin single mother tẹ̀ mọ́ wú. Ẹ ní tìjú, ẹ ní boundary. Ẹ kò dẹ̀ síbẹ̀ ṣe ní go beyond boundary because bùkátà tẹ́ ẹ lè gbé lẹ kó sórí ara yín. Ogun tọ́lọ́run ò fún yín, fúnra yín lẹ manufacture ogun sínú ìgbésí ayé ara yín pẹ̀lú ìgbéraga. Kò sọ́kùnrin kankan tó wà entitled láti gbẹ̀mí ara ẹ̀ nítorí ó fẹ́ please obìnrin. Ìwọ ni kó wá kún sí ọwọ́ ẹ̀. Ìwọ ni kó wá kún sí ọwọ́ ẹ̀ o. A ṣe ìtagbára rẹ̀ ká ẹ̀ tó ń rojọ́ ẹ̀ complain, kò sí nǹkan kan tán lè ṣe tán lè fi tẹ́yìn lọ́rùn àfìgbà tán bá kú. Ọkùnrin tí ò bá tí kú kò lè rí ọ̀rọ̀ rere látẹnu obìnrin. Ó dìgbò bá kú tó máa ní ọkọ wọn àkànní, ó ṣe báyìí sóhun, ó ṣe dáadáa, ó ṣe gbá, ó ṣàwo. Nígbò bá kú náà tó mọ̀ pé èèyàn gidi lọ́kọ rẹ̀ àkànní. Rádaràda ìwà yín gan, report yín ti pọ̀ jù lẹ́yìn single mother yẹn. Report is too much. Report is too much. Ẹ bá fẹ́ kú, bá mọ̀ pé ó fẹ́ kó lé ọkọ̀ kúrò ń bẹ̀. Bẹ́ẹ̀ tó bá ti dé gbòòrò, o mọ̀ wípé ní iṣẹ́ ẹ̀ ló máa ṣe. Ló lọ ń bí, ló lọ ń jalè, ló lọ tàn, ló lọ ń dọ́kọ, ló ń dókó kiri, ló ń betray gbogbo àwọn ọ̀rẹ́. Even ọ̀rẹ́ tó tún jóbìnrin tẹ́jọ jẹ́ the same gender gan tó fìfẹ́ hàn, wàá tún betray ẹ̀. Kò sí any single mother kan tó lẹ́mìí ìfẹ́ dénú sóbìnrin àbọ́kùnrin anybody. Tó bá fa single mother mọ́ra jù, ó máa bá yí ẹ̀ jẹ́ ni lọ́pọ̀lọpọ̀ wọn. Tàbó wá jẹ́ kán ti ẹ̀ mọ anything tó jẹ́ source of peace fún ẹ báyìí, bó ṣe máa lọ gbẹ̀yìn lọ bá nǹkan yẹn jẹ́ ló máa wá kiri. Àwọn aláìní tìjú, aláìní rònú ara Galatia.